Bímpé tún gbé tuntun dé o, èyí lohun tó tún ṣe. Ẹ̀yin dókítà wa, ẹ padà wálé, ilé làbọ̀ sinmi oko. Ààrẹ Tinubu ti sọ̀rọ̀, ó lọ ọmọkọ̀wé fipò sílẹ̀. Salam Najim tó jáde lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ADC tún pẹrẹpẹrẹ ọ̀rọ̀ nípa ẹgbẹ́ wọn. Ọlọ́rọ̀ àbètí dídì làwọn ọlọ́pàá wà yìí, ìwà òsì lè foníwà sílẹ̀ láìláì. Àwọn ikọ̀ ọlọ́pàá kan ti wọ gàwó, wọ́n sì ti ń fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀. Ológìnní ti tàjòdè, ẹ̀yin èkúté ilé, ẹ̀yin àparamọ́ o. Sunday Igboho ṣe ìkìlọ̀ fáwọn agbésùmọ̀mí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ti fọwọ́ sí júwe ilé fáwọn tó máa ń já tíkẹ́ẹ̀tì mọ́tò ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Olùkọ́ Ọlátúndé Zakios sọ ohun táwọn agbésùmọ̀mí ṣe fún lásìkò ìkọlù. Ọ̀kan lára àwọn olùkọ́kùnrin tí àwọn agbésùmọ̀mí gbé ní ìlú Ògbómọ̀ṣọ́ sọ̀rọ̀ ilẹ̀kùn o. Ó ní ó yẹ kóun náà wà lára àwọn tí wọ́n fògànà bọ́ síta lọ́jọ́ náà tí àwọn agbésùmọ̀mí wá kó gbogbo wọn. Ṣùgbọ́n níṣe ni orúnkún kan ń da òun láàmú, òun kò sì lè sáré tó bẹ́ẹ̀, níbi tóun sì farapamọ́ sí ibẹ̀ ni wọ́n ká òun mọ́ tó sì kó gbogbo wọn lọ. Olùkọ́ Ọlátúndé Zakios ṣàlàyé wípé ohun tó jẹ́ kàyéfì fún wọn ni níbi tí àwọn jàǹdùkú ti fọwọ́ tì wọ́n ní pàpọ̀ nínú igbó, wọ́n sì ṣàkíyèsí wípé òun kò lè rìn dáadáa débi tóun yóò sáré. Níṣe ni ọ̀kan lára wọn bá kàánú òun ló bá fún òun ní oògùn òyìnbó oró kan pé kóun ò gbé mi, ṣùgbọ́n láàrin ìṣẹ́jú àyá ní ẹsẹ̀ ríro náà sì dàwátì. Ó ní òun ti náwó náírà lórí ẹsẹ̀ náà láìmọye ìgbà, ṣùgbọ́n ẹsẹ̀ náà kò ṣe bẹ́ẹ̀ ṣe dáadáa. Àfìgbà tóun bọ́ sọ́wọ́ àwọn jàǹdùkú wọ̀nyí, wọ́n sì fún òun lóògùn òyìnbó kan lọ́gán lára mi sì dá. Adémọ́lá Adélékè ti gbẹ́sẹ̀ lé ẹgbẹ́ awakọ̀ èrò lọ́ṣùn, wọ́n sì ti pàṣẹ fún àwọn ọlọ́pàá láti fọwọ́ òfin mú ẹni tó bá tàpá sófin. Ó ní ìgbésẹ̀ náà wáyé láti lè fòpin sí gbogbo rògbòdìyàn àti wàhálà tó ń fi ojoojúmọ́ ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó sì tún pa láṣẹ pé kí gbogbo ẹgbẹ́ awakọ̀ àti gbogbo àwọn tó ní ṣe pẹ̀lú tíkẹ́ẹ̀tì jíjẹ́ ọlọ́rọ̀ kú nílé wọn. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ẹgbẹ́kẹ́gbẹ́ kankan kò ní kankan ṣe pẹ̀lú tíkẹ́ẹ̀tì jíjá fáwọn onímọ́tò, ọlọ́kadà àti àwọn mìíràn káàkiri gbogbo gáràjì tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọjọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí ni ìgbésẹ̀ náà wáyé láti lè gbógun ti wàhálà àti ìjà àjàpákátá táwọn ẹgbẹ́ onímọ́tò máa ń jà lọ́pọ̀ ìgbà, pàápàá jùlọ lórí ọ̀rọ̀ tíkẹ́ẹ̀tì. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti sọ nínú àlàyé rẹ̀, ó ní òun gbé àṣẹ yìí kalẹ̀ lẹ́yìn ìpàdé tóun ṣe pẹ̀lú àwọn olórí elétò ààbò ní ìpínlẹ̀ náà. Ẹnikẹ́ni tó bá sì tàpá sí àṣẹ yóò fojú winá ìjọba, nítorí àwọn gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ láti lè jẹ́ kí àlàáfíà padà sí ìlú àti láti jẹ́ kí oníkálukú lè tọwọ́ ọmọ rẹ̀ bọṣọ. Sunday Igboho ti ṣe ìkìlọ̀ fún àwọn jàǹdùkú, ó ní ológìnní ìrù ẹkùn ti dé o, kí èkúté ilé àwọn jàǹdùkú tètè ya paramọ́. Ìkìlọ̀ ọ̀hún wáyé níbi tí Sunday Igboho ti ń ṣe ìfilọ́lẹ̀ ikọ̀ elétò ààbò ìrù ẹkùn ní ìpínlẹ̀ Kwara gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ láti mú kí ètò ààbò dúró re ní ẹkùn gúúsù Kwara. Ètò ọ̀hún wáyé ní ìjọba ìbílẹ̀ Ìgbómìnà tó wà ní ìlú Gànmọ́ ní ìlú Ìlọrin ìpínlẹ̀ Kwara. Ó ṣàlàyé wípé àsìkò ti tó báyìí tí gbogbo ìkólọ àwọn ará ìpínlẹ̀ náà yóò padà wálé o, àlàáfíà yóò sì jọba níbẹ̀ pẹ̀lú. Ó ní ààrẹ Tinubu ti fún òun láṣẹ láti lè bẹ̀rẹ̀ ikọ̀ elétò ààbò ìrù ẹkùn pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọlọ́pàá láti jẹ́ kí iṣẹ́ náà ó lè ṣeé ṣe. Àwọn ìlú kéréje tó sì ti di ahoro látàrí ìkọlù àwọn agbésùmọ̀mí yóò gba àtúnṣe, nítorí ibẹ̀ gangan làwọn yóò ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn. Ó sì ṣe ìkìlọ̀ pé kí àwọn tí ọ̀rọ̀ náà kàn tètè fẹsẹ̀ fẹ́, bí bẹ́ẹ̀ kọ́ ẹnikẹ́ni tí ọwọ́ bá tẹ̀ yóò fẹnu fẹ́ra bíi abẹ̀bẹ̀.
a mọ̀ sí Mobimpe ti ṣe ìkìlọ̀ fún àwọn tó máa ń tàbùkù èèyàn lórí ayélujára. Ó ní ẹnikẹ́ni tí ìgbà ọ̀rọ̀ náà bá ṣí mọ́ lórí yóò fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀. Nínú àlàyé tó ṣe, ó ní láti ọdún díẹ̀ sẹ́yìn láwọn kan tí wọ́n korò nínú ayé ti máa ń fi ọmọ bú òun látàrí bó ti pẹ́ díẹ̀ kérédùn tó dáhùn lóhùn. Kì í sì ṣe ìgbà àkọ́kọ́ àbí ìkejì nìyí tí àwọn aláwọ̀ kòkòrò bẹ́ẹ̀ ti máa ń hùwà yìí. Ṣùgbọ́n ṣá, èyí tí ẹnìkan tó forúkọ ara rẹ̀ pamọ́ ṣe gbẹ̀yìn ti mú kí Mobimpe ó lahùn láti gbé ìgbésẹ̀ lórí ẹnikẹ́ni tó bá tún tàbùkù sí òun àbí àwọn ọmọ rẹ̀, nítorí ó ní òun ti pinnu láti fìyà tó tọ́ jẹ ẹnikẹ́ni tí ìgbà ọ̀rọ̀ náà bá ṣí mọ́ lórí. Ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn ti jẹ́ kó di mímọ̀ fún aráyé wípé Ọlákúnlé Olúọmọ kò jẹ̀bi ẹ̀sùn ìkówójẹ tí wọ́n fi kàn án. Ilé tún fẹnu kò níbi ìjókòó wọn lọ́jọ́rú Wednesday ọ̀sẹ̀ yìí ní ìlú Abẹ́òkúta wípé ìyọnípò rẹ̀ ti di ìkọ̀wé fipò sílẹ̀ báyìí o. Ìgbésẹ̀ náà sì wáyé lẹ́yìn tí ọ̀nàrẹ́bù Olúọmọ gbé ẹjọ́ síwájú ilé ẹjọ́, ṣùgbọ́n wọ́n sì ní kò jẹ̀bi ẹ̀sùn náà àti pé ẹ̀sùn ìkówójẹ kò sí nínú ẹ̀sùn tí wọ́n fi kan Olúọmọ kí wọ́n tó yọ kúrò ní ipò. Àwọn ìgbìmọ̀ tó sì ṣèwádìí ọ̀rọ̀ náà ti sọ wípé àwọn kò rí ẹ̀rí tó dájú tó lè fìdí ẹ̀sùn ìkówójẹ rẹ̀ múlẹ̀ rárá. Bí wọ́n bá láǹfààní láti di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, wọ́n máa ṣe àwọn nǹkan málegbàgbé sí ìpínlẹ̀ náà. Najim Salam fi èròǹgbà rẹ̀ hàn láti di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó sì ti ṣèlérí láti ṣe àtúntò ètò ọrọ̀ ajé àti láti jẹ́ kí iná mọ̀nàmọ́ná ó dúró wámúwámú ní gbogbo ìgbà. Ó ní yàtọ̀ sí àwọn nǹkan wọ̀nyí, òun máa gbé ìgbésẹ̀ láti mú ìmúgbòòrò bá ètò ọrọ̀ ajé. Òun yóò sì gba àwọn ọ̀dọ́ tí iye wọn kò dín ní 20,000, ìyẹn 20,000 people síṣẹ́ láàrin 100 ọjọ́ tí òun bá lè dé orí ipò náà. Salam Najim tó jáde lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ADC African Democratic Congress ti fi èròǹgbà rẹ̀ hàn. Ó sì ti sọ ohun tí yóò dá lára bí àga náà bá bọ́ sóhun nídìí. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìkìlọ̀ tí iléeṣẹ́ ọlọ́pàá ti ṣe fáwọn ọlọ́pàá gbogbo, níṣe la tún rí àwọn kan tí wọ́n ṣe tíkúnkun tí wọ́n sì gba rìbá lọ́wọ́ àwọn awakọ̀. Fídíò kan ló gba orí ayélujára èyí tó ń jà ròyìnròyìn. Ó sì ṣàfihàn ibi tí ikọ̀ ọlọ́pàá kan ti hùwà àìtọ́ sí awakọ̀ kan tí wọ́n dá dúró lẹ́yìn tí wọ́n yẹ ìwé ọkọ̀ rẹ̀ wò tán ni wọ́n tún béèrè owó lọ́wọ́ rẹ̀. Ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Ondo sì ti gbé ìgbésẹ̀ lórí fọ́nrán náà tó gba orí afẹ́fẹ́. Àwọn ikọ̀ ọlọ́pàá tí ọ̀rọ̀ náà kàn wọ́n ti wà ní àhámọ́ láti wá wí tẹnu wọn àti láti ṣàlàyé ohun tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi wà rò ọwọ́. DSP Àbáyọ̀mí Jimoh sì ti pe orúkọ àwọn ikọ̀ ọlọ́pàá náà jáde ní ọjọ́ Ẹtì, ọjọ́ 24 oṣù keje ọdún tí a wà yìí. Ohun tó jẹ́ kí òun náà le tó bẹ́ẹ̀ ni pé lẹ́yìn tí àwọn ọlọ́pàá náà yẹ ìwé awakọ̀ wò tán ló bá kọ̀ láti dá padà fún un nítorí tí awakọ̀ náà kọ̀ láti fún un ní owó. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ondo CP Felix Nwagwu sì ti tojú bọ ọ̀rọ̀ náà. Àwọn tí ọ̀rọ̀ náà kàn sì ti wà ní àwọn báyìí. I'm doing it, yes. Yes. I'm living in Akure. Okay. Sorry? Can do better than me. I don't have anything down. I don't have anything. If I have, I will give you. I just want to see you are very close. That's what I'm going to do. With another person, or Igbo or another person. I'm just I don't get anything. That's why. So again, I will give you now. Can I have my driving license here? Ẹ̀yin dókítà àti nọ́ọ̀sì wa tó ti jápa lọ sókè òkun, ẹ jọ̀wọ́ ẹ padà wálé o, nítorí ilé làbọ̀ ìsinmi oko àti pé àjò oko lè dùn títí kó nílé ó má gbálé rẹ̀ lọ. Ààrẹ Tinubu pàrọwà sí àwọn dókítà àti nọ́ọ̀sì tó sá kúrò ní Nàìjíríà lọ sókè òkun. Kì í ṣe ìgbà àkọ́kọ́ nìyí tí ìjọba ti pàrọwà sí àwọn ọmọ Nàìjíríà tó ti sá lọ sókè òkun fún ìtẹ̀síwájú. Ṣùgbọ́n ká má parọ́, kinní náà ti ń ṣàkóbá fún púpọ̀ lára àwọn ọsibítù ìjọba látàrí bí wọn kò ṣe ní dókítà tó yanrantí nílé ìwòsàn. Àìmọye àwọn aláìsàn tó ti pàdánù ẹ̀mí wọn nílé ìwòsàn látàrí bí kò ti sí òṣìṣẹ́ tó kójú òṣùwọ̀n tó. It is a very great joy to see that you are coming back to facilitate your single motivation to help your country, the need of our people. Saying indivisible commitment to humanity is part of your singular oath and commitment in that. Wọ́n àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Hasan ló jábọ̀ ọ̀rọ̀ ìsìn tí ìgbọ́ yín. Ire o.